náà ọlọ́mọ bá lọ́ra ọkẹ́ ń dá sọ́rọ̀ bó ti wọ́ ọlọ́dúndáhùn kí lè sì wí lórí nǹkan báyìí ọwá ń tòkó ọwá ń yan fanda ọmọ gbé la ilaha illallah èyàn lè ṣe ìfútáwù dẹni náà èyàn lè jẹ mú fún tí kó wọ́n náà tí ò bá ṣọ́ra ṣe torí iṣẹ́ Ọlọ́run ló fẹ́ máa ṣe lórí ilẹ̀ kò gbọ́dọ̀ sọ́ńtọ́lọ́mù sọ gbogbo nǹkan wá kọ́ lọ́run dá sí lódìdí àwọn míì wà lẹ́yọ ni àwọn masáì mùsẹ̀jíta wà tó jẹ́ tuntun tó ṣẹ̀ṣẹ̀ dé tí ò ti nǹkan yẹn ò bá nẹ́bì láyé wọ́n wá bèèrè kí ni ìdájọ́ ẹ̀ wọ́n kọ́ wá jókòó síbi kan ní wọ́n ni mufti ọwà ní ẹni bá ṣe báyìí ní ìdájọ́ ẹ̀ nínú Islam ẹ má gbogbo àwọn mufti orí Facebook káwọn ṣọ́ra ṣe ká má bàa dẹni náà ẹni bá gbé oyè mufti lélẹ́rí tábù ẹ̀ láàrin pé mufti ni ọ̀rọ̀ ẹ̀ kó máa sunkún ní yà ẹ sì fẹ́ sọ̀rọ̀ dẹni náà àwọn àgbà àfáà tí wọ́n ti ṣáájú bàbá mi wọ́n bèèrè ẹ̀sìn wọ́n máa pa wọn ò mọ̀ èyí tán fi pa wọn ò mọ̀ ó pọ̀ jù èyí tán fi dáhùn lọ wọ́n sá fún àti wọ́n náà ni Ọlọ́run ní mú dájọ́ wá nú ẹ̀sìn fún rẹ̀ Ànábì tá tẹ̀lé sallallahu alaihi wasallam òun ló dájọ́ lọ́wọ́ rẹ̀ tí ò tí ìrètí kí lọ́lọ́run wí lọ́lọ́run change ẹ̀mọ́ lọ́wọ́ yìí ó dájọ́ fún rẹ̀ pé ya àwọn ẹrú gbọ́dọ̀ ká ṣe wọ́n ẹjá ṣe wọ́n báyìí ó yá ó dájọ́ yẹn Ọlọ́run ẹ kó gbogbo ẹ̀ṣẹ̀ wọn ẹgbẹ́ ti gbówó lọ́wọ́ wọn ẹ̀ṣẹ̀ wọn náà ó ní lábẹ́ igi rẹ̀ ìwọ náà ni wọ́n máa yanjú ẹ̀ lànàbí bá bẹ̀rẹ̀ sí ní sunkún lànàbí bá bẹ̀rẹ̀ sí ní sunkún Abubakar tó mú náà wọ́n bá nàbí ó náà sunkún sallallahu alaihi wasallam anzalallahu ma kana li nabiyyin ayà yìí wá sọ̀kalẹ̀ ńgbàtí Umaru ní ńgbàtí òun bí ànábì tó wá ṣàlàyé tí ń pa òun lẹ́kún Al-Qur'ani wá sọ̀kalẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ náà ma kana li nabiyyin an yakuna lahu asra Ọlọ́run wá ń gbé kí ló ṣe wà nábì sallallahu alaihi wasallam ipò wo ni mo gbé ọ sí ipò lọ ń gbéra rẹ sí ma kana li nabiyyin kò tọ́ fà nábì kan an yakuna lahu asra kó sọ rẹ̀ ẹ̀dẹni tí ó máa ṣòwò ẹrú àbí wọ́n náà ti sọ́dọ̀ òkọ́ yìí ọkẹ́rùjọ ọ̀hán ń gbowó lọ́wọ́ wọn kí ló ṣe tí èmi Ọlọ́run gbọdọ̀ dá fún ọ pípọ̀ máa gbowó lọ́wọ́ ẹrú hatta yuskhina fil ardi níbi tá nàbí yóò fi wá sọ rẹ̀ di ẹni ó jẹ jàmbá lérí ilẹ̀ ó sọ rẹ̀ ẹ̀dẹni táwọn èèyàn ó máa bẹ̀rù kó máa kà wọn lẹ́rú turiduna arada dunya sáyélẹ̀ wà ní ayélẹ̀ wà pẹ̀lú ẹ̀sìn tí mo ní kẹ̀ẹ́sì ogun tẹ́ lọ́jà tí mo ní ẹ̀fi káyé jọ kẹ́ fi kọ́rọ̀ jọ yìí wallahu yuridul akhirah ọrùn lèmi Ọlọ́run bá ń dùn kẹ́sì ó múlẹ̀ kẹ́ lè débẹ̀ mi Ọlọ́run dáadáa ni wallahu azizun hakim báyìí pé títí kẹjagun ni azizu lèmi Ọlọ́run kàyà àdí mo bá bí ti ń gé ìdájọ́ mi gbà lawla kitabun minallahi sabaqa Ọlọ́run ní tí kì í bá ṣe pé ń tẹ́ṣe tí wọ́n nábì ṣe àtàbúbákìrì lawla kitabun minallahi sabaqa anábì lọ́rọ̀ wọn lè rí mọ́ báyìí táwa ni wọ́ ọ̀nà fi ọjẹ́ mufti ẹlòmí ìgá fi rẹ̀ jẹ́ ọ̀hán yílé àga ọ̀hán ọ̀gbẹ́nu ọ̀gbẹ́ báyìí Muslim ẹ bá ṣe báyìí ní ìdájọ́ ẹ̀ ọlọ́mọ ṣe ọlọ́mọ náà mo bẹ náà fún ọ kójú ọ̀tẹ̀tẹ̀ mọ̀nà kọ́ padà kọ́ tọrọ àforíjì kọ́ lọ́wọ́ foríjì ọkọ̀ má bàa wọlé ó jẹ́ ẹni tá a tẹ̀lé ní ẹni a tẹ̀lé lọ́lọ́run ló gbójú sókè fún yìí turiduna arada dunya wallahu yuridul akhirata wallahu azizun hakim Allahu azizun hakim Ọlọ́run ọba ọ̀wọ́n ni ọba ọ̀jọ̀gbọ́n ni ọba tí ń dájọ́ bó ti wù ní
Ọlọ́run kọ́ ló dájọ́ fún yín wípé àwọn ẹrú yìí o ẹ dè wọ́n mọ́lẹ̀, àwọn eléyìí o ẹ mú wọn lẹ́rú, ẹ̀yin lẹ mú ẹrú fúnra yín, ẹ tún wọ́n gbowó lọ́wọ́ wọn, ẹ béèrè lọ́wọ́ mi. Àwọn ẹjọ́ tẹ́lómi ó máa wá dá àwọn ẹjọ́ wèrè, ẹjọ́ kéjọ́ ní Islam bí kẹ́lómi ò ní ọgbọ́dọ̀ fi tẹ́ǹtì ẹjọ́ ọwọ́ tó bá ń ṣe rẹ́ńtà tó ń fi àga rẹ́ǹtì tó ń fi tẹ́ǹtì rẹ́ǹtì ọgbọ́dọ̀ fi rẹ́ǹtì. Islam ò fún ọ láyè kọ́ fi rẹ́ǹtì fẹ́ni tó fẹ́ ṣòkú, bá jẹ́ mùsùlùmí bá mọ́ jẹ́ mùsùlùmí. ẹni tó ìtọ́ ọ bèèrè ní pé tẹ́ǹtì tẹ́fẹ́ rẹ́ǹtì kílẹ̀ ẹ fi ṣe lára àwọn fi ṣe dọ́mẹ́ ìjọ bàbá àwọn kan ní Islam ò pàmìtì rẹ kọ́ fi rẹ́ǹtì fún wọn. ọmọ pé tọ́ bá ti pè ọ ní mufti ọ ní kí lẹ́sìn wí tọ́ bá ní báyìí lẹ́sìn wí ń tọ́lọ̀ ń sọ lọ sọ yẹn sọ́lọ́run ló wá sọ bẹ́ẹ̀ ń tí wọ́n wí yẹn sọ́lọ́run ló sọ sáàdẹ́bì ló sọ bẹ́ẹ̀ pé ẹ má fi rẹ́ǹtì fún ẹni tó fẹ́ ṣòwò. àwọn èèyàn wa yóò mọ̀ bẹ̀rù Ọlọ́run, wọ́n sì mú ọ̀rọ̀ fàtíwá bí eré ń táwọn ẹni Ọlọ́run tòótọ́ máa sá fún. bàbá bí wọ́n béèrè ọkàn wọn máa sọ kulukulu ní bẹ́ẹ̀ Ọlọ́run má jẹ́ ń tara bẹ́ẹ̀ wọ́n náà, torí ìdájọ́ ọkọ̀ Ọlọ́run ń béèrè tí ń bá sọ fún wọn pé báyìí ni wọ́n ti gbà pé ń tọ́lọ́run tó lẹ́sìn sọ nìyẹn. Ọlọ́run ṣàánú wa. Ẹ̀wọ̀n táwọn èèyàn sọ tí wọ́n sọ iṣẹ́ fàtíwádà, ẹ̀wọ̀n bá ti mú ní ọ̀bọ́kẹ́. Inú yàrá kálukú yóò sì máa dájú ẹ̀sìn, yóò máa lọ́lọ́run sọ báyìí. Ní tí Ìsìláàmù sọ ni ó ti gbàgbé wípé Ọlọ́run nìkan ni mufti. Mufti Ọlọ́run nìkan ni. Àná Muhammad gan kìí ṣe ìftáwù ló ṣe lọ́lọ́run bínú yìí, ó dájọ́ fún rẹ̀ lọ́lọ́run bínú yìí. lọ́lọ́run pé láúlá kitabun minallahi sabaqo, bí kì í bá aṣọ láàpín mo ti parí àánú mi lé ilé rí, mo ti ní ìníjẹ yíyà báyìí. lamassakum fima lórí pé gbówó lọ́wọ́ wọn bá ṣe yí bọ́ṣẹ́ tí ṣojú bá jẹ́ jìyà azabun azim. Ànábì tó wá tẹ̀lé lọ́wọ́ kó tún lè máa jẹ́ sí tàwọn tàkọ́kọ́ tí wọ́n kọ́kọ́ kó wá tó gbé fún àwọn ni wọ́n pín náà bá dírú kúlá tí wọ́n yọ fún Ànábì tí wọ́n kẹrù wá. Ọlọ́niláwọ́lá kitabun sabaqa, bí kì bá ṣe wípé kitabun minallahi sabaqa àti kọ́ wípé àfẹ́ jẹ yíyá ni lamassakum fima adhabun azim. bẹ́ẹ̀ ti gba owó lọ́wọ́ wọn láì jẹ́ pé mi Ọlọ́run ni mo yọ̀ǹda ń bá jẹ́ ìjìyà. kọ́lọ̀ mọ́ dojúkọ Ànábì pé àtàwọn mùsùlùmí àwọn mùsùlùmí lára ṣe wàhálà jagun bá dìrì kọ́lọ̀ máa dojú kọ́ wọ́n pé ń bá jẹ́ ìjìyà táwa ni wọ́n wàhálà wọn ni wọ́n ti ṣe inú ẹ̀sìn tí ládàá rẹ̀ ó tó ládàá àtàwọn tó jagun bá dìrì kọ́lọ̀ wọn á dojú ẹnu báyìí kọ́ wọn. nẹ́tíwà kan tó wáyé ní Markaz lórí ọ̀rọ̀ Iftar Mufti, pépà tí mo pìrìsẹ́ǹtì ń bẹ̀ nínú ẹ̀ ni mo ti fẹ́ yọ yìí. Inna shakhsiyatal mufti, ẹni tá a bá pè ní mufti irú personality tó gbọdọ̀ jẹ́. shakhsiyatun fazzatun ruhaniyatun, ó gbọdọ̀ jẹ́ ẹni Ọlọ́run completely. shakhsiyatun fazza irú ẹ̀ gbọdọ̀ wọn. ruhaniyya ọ̀rọ̀ ayé kan gbọdọ̀ mú lẹ́bi ẹ̀. la takbalu shay'an minal mafukharati, kò sí ní tó yẹ kó kan mufti kankan pẹ̀lú fáàrí
gbogbo tí jẹ́ fáàrí ògbọ̀rọ̀ kan inú ọ̀rọ̀ ìftáwù. Awi sumu ati. Èyí sọ pé lásìkò tí ò sí níbi tó ti fẹ́ ṣe ìftáwù lẹ́yìn ò sí níbi tí ó ti ṣe ìftáwù tí ò ti ṣiṣẹ́ mufti òun ló mọ̀ ó lè ṣe fáàrí kiri. Ìyẹn kọ́ là ń sọ kìí ṣe ìbú là ń sọ. Lágbo pé ó fẹ́ ṣe ìftáwù kó wá ṣe báyìí kó wá fẹ́ ìtì kó máa wá yí ntọ́lọ́ òun fẹ́ ni pé kí lẹ pè béèrè yẹn náà ṣé èèyàn lè fi tẹ́ǹtì rẹ́ǹtì nínú Islam náà Ọlọ́run ò fẹ́ ẹ̀sìn ò fẹ́ kọ́ wá fi tẹ́ǹtì rẹ́ǹtì fún ẹni tó wáyé ṣòkú ọ̀rọ̀ mọ́mọ́ sí ọlọ́mọ náà ìwàkíwà ní a sì aláyà a sì sọ̀rọ̀ sọ́lọ̀ lérò. Ṣàkàsíyàtún látẹ̀kíbálù ṣe ìhà mínà lè máa bú kára tí. Ogbón tó kan à ń ṣe fáàrí kò gbọ́dọ̀ gbé mú fún tíwọ̀ nígbà tó bá fẹ́ dájú ẹ̀sìn. Awi sumu àti. Kò gbọ́dọ̀ ó kọ́ nígbà yẹn ká pé mo wí báyìí ká pé mi mo dájọ́ fàtíwá yìí kò gbọ́dọ̀ ó. Awi ríà kò gbọ́dọ̀ ọ̀rọ̀ kárí mi ò gbọ́dọ̀ sí mi ọ̀rọ̀ ẹ̀. Wàlá yẹ fi rú jẹ̀bínú ha lè ṣe yí mi ń sàrúsàrà tí. Kéèyàn máa sọ̀rọ̀ sọ́bọ̀tọ̀ ọ̀rọ̀ à ń ṣe ìfútáwò gbà á torí sí Ọlọ́run tó fẹ́ ṣe yẹ ṣọ́lọ́run ń tọ́ bá sọ yẹn Ọlọ́run ló sọ ṣọ́lọ́run ni wọ́n ń sọ̀rọ̀ sọ́bọ̀tọ̀ Ọlọ́run ní ń sọ sọ́bọ̀tọ̀. Ìkíbárì náfúsí. Àwọn ìkíbárì náfúsí àbí kọ́ mọ́ wá gbéra rẹ pọ́n kọ́ mọ́ wá wú pé ìwọ lọ mọ ẹfà tí wá ju ẹlòmíì lọ ọmọ ń tọ́ ń sọ ọmọ ń tọ́ ń sí ọ ń gbéra sípò Ọlọ́run nù ọ ń gbéra sípò ànábì nù pé ara ànábì o èmi là ànábì ní ìsìn ń tọ́lọ̀ wọn aṣọ fún ànábì yẹn ni mo fẹ́ sọ fún yín ìwọ tó lágbára ni. Gbogbo tí ìjọmọ́ ìwà àbùkù àgbọ́dọ̀ bá lọ́dọ̀ ọwọ́ tí ó ṣe ìfútáwò. Ìwọ kan náà lọ́wọ́ wá pé ìwọ ni ọmọ ìfútáwò ṣe. Ìwọ lọ gánú ìfútáwò. Gbogbo àwọn ìlókù náà láwọn òpèrà àwọn ní múfútáwò láwọn. Wà á ní tàtàsọ́ lẹ́rùn máa járí sọ́bí ìfúyàlá ìhì. Kí ló tiẹ̀ fẹ́ kan ọ̀rọ̀ ìfútáwù à ń ṣe fàtíwá tí ó ní tí mú fún tí ó fi wá sọ iṣẹ́ yẹn di iṣẹ́ ká máa dàgbádá ká máa wọlé. Wàhíyà àlá maqami rabbaniyyin khalisin. Tá a bá ń sọ̀rọ̀ ipò Ọlọ́run lórí ilẹ̀ ipò mufti yẹn ni number 1. Ipò mufti yẹn ni number 1. Ẹni tí ó jẹ mufti àfi kó ṣọ́ra torí pé ìyíta nẹ́bí ìdájọ́ fúnra ẹ̀ lọ́lọ́run bínú yìí. Lawla kitabun minallahi sabaqa. Kátó wá sọ wípé ìwọ ìdè bínú sáà nẹ́bí tó sọ̀rọ̀ tó báyìí. Yọ̀ pé kò tiẹ̀ ní bínú sí wọ. Ẹranko kan ló kàn ló lọ gbẹ́sẹ̀ bí ọ pé ìtọ́ ọ̀dá ayé wú ìtótó bí ọ̀dá ayé wú dé òtító tó gẹ́. Bẹ́ẹ̀ dé ẹ bá ti rin ibùsọ̀ díẹ̀ ẹ bá eléyìí ni mufti àwọn ìjọ kìíní. Bẹ́ẹ̀ bá dé bomi eléyìí ni mufti àwọn ìjọ kìíní. Ẹ mọ̀ pé tábà ti pè é mufti ẹni tó rẹpírísẹ́ǹtì Ọlọ́run lérí ilẹ̀ lápẹ̀ ẹ́. Ọ̀rọ̀ tá a fẹ́ bí Ọlọ́run òun la wá ń bí. Ẹ ṣe pé ẹgbẹ́ wo bá Ànábì gan tó bá bí yóò ṣẹ̀ṣẹ̀ bí Ọlọ́run ni kò ní fèsì àfi tọ́lọ́run bá sọ. Irú ẹ̀ tó ṣe rí ní tọ́lọ́run bínú. Ya ọ tí jẹ́ ń sọ̀rọ̀ tí wọ́n fi sọ̀rọ̀. N tó bọ́lọ̀ ń bínú sáà nẹ́bí báyìí. Wá wòye
iye ọ̀rọ̀ tí àpọ̀lọpọ̀ àwọn mufti wa yìí ti dá àwọn mufti orí Facebook yìí àwọn mufta yìí òye ọ̀rọ̀ tó ti dá wọ́n kan lánúgbà ò adájọ́ bí pé òun àtọ́lọ́run lọ́jọ́ jókòó lọ́rọ̀ wọn sọ fún pé báyìí kò sí lálùkùrá ní mú wá kò rọ́rọ̀ ànábì pé ànábì ló wí báyìí níjọ́ tó ṣẹlẹ̀ báyìí irú ẹ̀ o bá ànábì ti dáa ní ọ̀rí kankan mú wá ọkàn lánúgbà ẹ̀ tá ń fi iṣẹ́ ààrẹ tì rí lójú ayé ànábì tánàbí wá dájọ́ wípé ẹ má fi rẹ́ǹtì fún ẹni tó bẹ́ẹ̀ kí lọ́rọ̀ kù ṣe fún ọ